Ọdaju ní Ṣogo yìí o, ọmọ ìyàwó rẹ̀ ló fipá bá lò pọ̀ lẹ́kìtì. Àjọ sífù dìfẹ́ǹsì ìpínlẹ̀ Èkìtì ti kéde pé ọwọ́ àwọn ti tẹ ọkùnrin káfíńtà ẹni ọdún 23 kan onílé aró Ṣogo pẹ̀lú ẹ̀sùn pé ó fipá bá ọmọdébìnrin ọmọ ọdún 7 tó jẹ́ ọmọ ìyàwó rẹ̀ lò pọ̀. Gẹ́gẹ́ bí alukoro àjọ sífù dìfẹ́ǹsì nípìnlẹ̀ Èkìtì náà ṣe sọ, ọ̀gbẹ́ni Afọlábí Tolúlọpẹ́ ní Ṣogo tó ń ṣe iṣẹ́ káfíńtà ló fipá bá ọmọdébìnrin ọmọ ọdún 7 yìí tó jẹ́ ọmọléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà lò pọ̀ títí tó fi dá egbò sí ojú ara rẹ̀ ní Àìzégbà Èkìtì níjọba ìbílẹ̀ Gbọ́yin nípìnlẹ̀ Èkìtì. Bákan náà ni àjọ sífù dìfẹ́ǹsì yìí tún sọ pé ọwọ́ wọn ti tẹ àwọn ògbólógbòó olè méjì, Fẹ́mi Musa ẹni 20 ọdún àti Ìlíásù Rájùdín ẹni ọdún 24. Ó ṣàlàyé pé àwọn ọ̀daràn méjèèjì yìí ní ọwọ́ ikọ̀ tó ń gbógun ti olè jíjà nínú ẹ̀ṣọ́ sífù dìfẹ́ǹsì ti ìpínlẹ̀ Èkìtì bà, tí wọ́n sì kó wọn wá sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà lójú ọ̀nà tó lọ sí ìlú Àfàò Èkìtì ní Adó Èkìtì. Àwọn ọ̀daràn náà ní ọwọ́ wọn tẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn aráàlú àti ìtọpinpin tí àwọn àjọ sífù dìfẹ́ǹsì náà ṣe. Ó ní Fẹ́mi Musa ni wọ́n ká igbó tó tó ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n kílò mọ́ lọ́wọ́ àti egbòogi olóró mìíràn lákòókò tí ọwọ́ wọn tẹ̀ ládùúgbò Ṣòdì ní Adó Èkìtì. Alukoro yìí tún sọ pé afurasí ọ̀daràn kan tó kù, Ìlíásù Rájùdín, ní ọwọ́ wọn tẹ̀ nínú oko kan níbi tí wọ́n ti ń sin adìyẹ tó sì ń jí gbogbo ẹ̀wọ̀n tí wọ́n fi ṣe ilé adìyẹ àti dúkìá mìíràn tó wà nínú ọgbà ilé adìyẹ náà tú. Ó ṣàlàyé pé gbogbo àwọn afurasí ọ̀daràn yìí ti wà ní àtìmọ́lé àwọn ẹ̀ṣọ́ sífù dìfẹ́ǹsì níbi tí wọ́n ti ń sọ tẹnu wọn látàrí ìwádìí tí wọ́n ń ṣe fún wọn. Ó ní gbàrà táwọn bá ti parí ìwádìí àwọn làwọn yóò fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́ lójúnà àti parí ìwádìí kí wọ́n sì lè fojú wọn winá òfin nílé ẹjọ́ láìpẹ́. Taofeek Surdiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.